bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, bàbá wa nípasẹ̀ Jesu Kristi Olúwa wa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtagbára. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ tí a rí gbà lọ́dọ̀ yín lónìí. A dúpẹ́ fọwọ́ ìbùkún àtàánú yín lórí wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọ́lá ńlá yín kí ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yóò di mímọ̀ nínú ọkàn wa, kí ẹ sì gbàkóso gbogbo fún ògo ẹ̀yin Ọlọ́run bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ mìíràn tí a tún rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń wò wá nílé, tí a jọ ń wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A dúpẹ́ fún ìwàláàyè yín àtòrí ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé yín. Ìbùkún Ọlọ́run lórúkọ Jésù Kristi ti Násírẹ́tì kò ní fi wá sílẹ̀, àmín. A sì dúpẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tí ń wo ètò jẹ́ kí bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ fún ìgbà àti àkókò tí ẹ ń fi sílẹ̀ láti máa wo ètò yìí. A sì fi ògo fún Ọlọ́run fún àwọn ìbéèrè àti ìpè tí ẹ ń pè lórí àwọn onírúurú ẹ̀kọ́ èyí tí a ti sọ lórí ètò yìí. Lónìí, ẹ̀kọ́ tí a mú wá fún wa ó dálé lórí ìhìnrere Jésù Kristi Olúwa wa. Àwọn olóyìnbó sọ pé the gospel of Christ, ìhìnrere Jésù Kristi. Kí ni bíbélì fúnra ara rẹ̀? Kí ló pè ní ìhìnrere Jésù Kristi Olúwa wa? Tàbí kí ni ìtumọ̀ ìhìnrere Jésù Kristi? Láìsí ìhìnrere Jésù Kristi, kò sí ìgbàlà Ọlọ́run. Láìsí ikú tí Jésù Kristi kú lórí igi àgbélébù fún ìràpadà àti ìdáǹdè gbogbo ìran ènìyàn, kò sí ìgbàlà fún ẹnikẹ́ni. A wá rí i pé nínú ayé lónìí, ìhìnrere mìíràn ni àwọn ènìyàn ń wàásù yàtọ̀ sí ìhìnrere Jésù Kristi tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìhìnrere náà òun la fẹ́ gbé yẹ̀wò ní wákàtí yìí. Kí ni bíbélì kọ́ wa pé ìhìnrere Jésù Kristi Olúwa wa jẹ́, àti wípé báwo la ṣe lè wàásù ìhìnrere náà? Nta fẹ́ gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní nìyí. A rọ àwọn èèyàn tó wò wá nílé bí a ti fẹ́ bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká mú báírò wa àti ìwé kí ẹ sì tẹ́tí sílẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ bíbélì tá a gbé yẹ̀wò, kí a kọ wọ́n sílẹ̀ kí a sì tún gbé wọn yẹ̀wò. Nítorí pé bíbélì jẹ́ kí a mọ̀ nínú Iṣẹ́ Àpọ́sítélì orí 17 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11. Ní ìgbà tí a ń kọ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yá sọ pé àwọn ará Béríà wọ́n ní ìyìn ju ti àwọn tó wà ní Tẹsalóníkà lọ.
nítorí pé wọ́n wà ní ìmúra sílẹ̀, wọ́n sì ń yẹ ìwé mímọ́ wò bóyá àwọn kan wọn ní rí bẹ́ẹ̀. Gbogbo tá a bá sọ nínú ètò yìí, a fẹ́ kẹ́ ẹ tún gbé wọn yẹ̀wò nínú bíbélì bóyá gbogbo tá a sọ rí bẹ́ẹ̀. Bá sì jẹ́ pé bẹ́ẹ̀ lórí, Ọlọ́run fẹ́ kí a ṣe ohun tí bíbélì pa láṣẹ. Nítorí prógráàmù yìí ó dálé lórí jẹ́ kí bíbélì sọ̀rọ̀. Ohun tá a fẹ́ gbéyàwó gẹ́gẹ́ bí a sọ fún aṣáájú ni ìhìnrere Jésù Kristi. Kí ni Jésù Kristi fúnra ara rẹ̀ sọ nípa ìhìnrere rẹ̀? Ní ìgbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú, tó tó àkókò fún un láti gbà á padà lọ sí ọ̀dọ̀ bàbá, ó pe àwọn ọmọlẹ́yìn rẹ̀ jọ, ó sì sọ fún wọn ní pàtó ohun tí wọ́n gbọ́dọ̀ wàásù fún onírúurú àwọn ènìyàn, tí wọ́n gbọ́dọ̀ wàásù fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn, pàtàkì lọ gbogbo ayé, gbogbo ìran ènìyàn tí ń bẹ nínú ayé, ohun tí wọ́n gbọ́dọ̀ wàásù fún àwọn ènìyàn. Ní ìgbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú tán, ó gbé iṣẹ́ náà, iṣẹ́ ìhìnrere náà, ó gbé lé wọn lọ́wọ́. Ẹ jẹ́ ká wo tí Bíbélì wí. Ìwé Máàkù orí 16, ká wo ẹsẹ̀ 15 sí 16. Mark 16, 15 to 16. Kí ni Bíbélì wí? Ẹgbọ́n tó wí o. Ó lọ sì wí fún wọn pé, ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì máa wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́, tí a bá sì baptisi rẹ̀, yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run yìí, ọ̀rọ̀ tó ti ẹnu Jésù Kristi Olúwa wa jáde nìyí, nípa ìhìnrere tó ní kí àwọn àpọ́stélì rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù fún gbogbo ènìyàn nínú ayé. Ohun tí Kristi ní kí wọ́n wàásù ní ìhìnrere, a sì gbọ́dọ̀ wádìí kí ni Bíbélì pè ní ìhìnrere. Ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló lọ sílé ìjọsìn lónìí tí wọ́n mọ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí Bíbélì ń sọ nípa ìhìnrere Jésù Kristi. Ẹ má sì jẹ́ ká gbàgbé, Kristi ló sọ níbí yìí, Máàkù orí 16, ẹsẹ̀ 15 sí 16. Ó ní ó sì wí fún wọn pé, ẹ lọ sí gbogbo ayé, kí ẹ sì máa wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá. Àwọn olóyìnbó á sọ pé specific command. Kí ni Jésù ní kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n lọ wàásù gbogbo àgbáyé? Ìhìnrere. Ohunkóhun tó bá ti kọjá ìhìnrere Jésù Kristi kì í ṣe ìhìnrere mọ́. Ohun tó bá ti kọjá yàtọ̀ sí tí Kristi ní kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ wàásù, tí wọ́n bá wàásù ohun tó bá kọjá ìhìnrere náà, kì í ṣe ìhìnrere Jésù Kristi Olúwa wa mọ́. Ẹ jẹ́ ká wá wo Bíbélì. Kí ni Bíbélì pè ní ìhìnrere? Tá a bá kíyèsí Kọ́ríńtì kínní orí 15, 15, tá a bá wò láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4, Bíbélì ṣàlàyé ohun tí a ń pè ní ìhìnrere Jésù Kristi. Ìhìnrere náà, ẹ jẹ́ ká lọ sínú Bíbélì ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Kọ́ríńtì kínní orí 15 láti ẹsẹ̀ 1 sí 4. Ó ní, ǹjẹ́ ará, èmi ń sọ ìhìnrere náà di mímọ̀ fún yín tí mo ti wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, nínú èyí tí ẹ̀yin sì dúró. A ó kà á sísàlẹ̀ sí. Pọ́ọ̀lù ń gbé àlàyé ohun tí a ń pè ní ìhìnrere kalẹ̀ fún àwọn ará Kọ́ríńtì. Ó ní òun fẹ́ sọ di mímọ̀ fún wọn ìhìnrere tí òun ti wàásù fún wọn, èyí tí wọ́n ti gbà, nínú èyí tí wọ́n dúró nínú rẹ̀. Ẹ ká wá wo àlàyé ohun tí Bíbélì sọ nípa ìhìnrere. Nípasẹ̀ èyí tí a fi ń gbà yín là pẹ̀lú, bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún yín mú ṣinṣin, bí kò ṣe pé
ẹ̀yin bá gbàgbọ́ lásán. Ẹgbẹ́ ẹsẹ̀ kẹta Kọ́ríńtì kìíní orí 15. Nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́. Bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, ohun àkọ́kọ́ tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ tí ìhìnrere Jésù Kristi Olúwa wa jẹ́ ó ní ikú rẹ̀. Bí Kristi ti kú gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, tá bá ń sọ̀rọ̀ nípa ìhìnrere, tá bá ń gbé àtúpalẹ̀ ìhìnrere kalẹ̀, ìhìnrere ni kíkú. Bí Kristi ti kú gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, ìtumọ̀ àkọ́kọ́ ìhìnrere túmọ̀ sí kíkú. Ẹ tún wo sísàlẹ̀ sí. Nígbà tá kíyèsí ẹsẹ̀ kẹrin, àti pé àsìkò rẹ̀, àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ìhìnrere ni kíkú, sísìkú àti àjíǹde Jésù Kristi. Ní tá à ń pè ní ìhìnrere nìyí. Ikú Jésù Kristi, ìsìnkú rẹ̀ àti àjíǹde rẹ̀ ó ní à ń pè ní ìhìnrere. Ohun tí Ọlọ́run ní a gbọ́dọ̀ wàásù nìyí fún gbogbo ìran ènìyàn, torí pé kì í ṣe gbogbo ìran ènìyàn ló gbàgbọ́ pé Jésù Kristi ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 3. Ó ní nítorí pé ṣáájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́, bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ìhìnrere pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ohun tá à ń pè ní ìhìnrere nìyí. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 1 sí 4. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé lónìí ni ò gbàgbọ́ pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ìhìnrere tí àwọn ará Kọ́ríńtì sì gbà ni pé a sọ fún wọn pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wọn. Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn tó bá gbà á gbọ́. A sì sìnkú rẹ̀, ó sì jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Eléyìí gbọ́dọ̀ yé wa, tá a pè ní ìhìnrere nìyí. Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Eléyìí gbọ́dọ̀ yé wa, tá a pè ní ìhìnrere Kristi nìyí. Ìbéèrè ni pé ṣé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa là ń wàásù lónìí? Ẹ jẹ́ a padà sínú Bíbélì. À ń wo ìhìnrere Kristi. Ìhìnrere yìí pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Òun ni Jésù Kristi Olúwa wa sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n máa wàásù káàkiri fún gbogbo ìran ènìyàn. A sìnkú rẹ̀, ó sì jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ó jíǹde kúrò nínú òkú kí àwa kó lè ní ìrètí ìyè àìnípẹ̀kun pé bí a bá gba Jésù Kristi Olúwa wa gbọ́, àwa náà yóò jíǹde kúrò nínú òkú bọ́ sínú ògo. Ohun tí Jésù Kristi Olúwa wa ní ká wàásù fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn nìyí. Kristi ò ní ká wàásù mìíràn kọjá eléyìí. Eléyìí gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mímọ́ Olúwa ti wí. Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa, dáradára. Ìhìnrere yìí tí ń ṣe ìhìnrere Jésù Kristi Olúwa wa. Òun ni a rí kà pé ìhìnrere yìí ni Ọlọ́run fi ń pe gbogbo ìran ènìyàn. Lọ́lọ́run fi ń pe gbogbo ìran ènìyàn.
sínú ìgbàlà Ọlọ́run. Ìhìnrere yìí lọ́lọ́run fi pe gbogbo ènìyàn. Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ aṣiṣẹ́ tàbí òṣìṣẹ́ fún Ọlọ́run, a gbọ́dọ̀ pè é nípa ìhìnrere yìí pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ kínní sí ìkẹrin ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, ǹjẹ́ a ti gbàgbọ́ pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa? Ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 2. A sọ pé Bíbélì wí pé òun ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan bí kò ṣe ẹ̀ṣẹ̀ gbogbo aráyé pẹ̀lú. Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 2 ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run fi Jésù Kristi a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Ìdí ẹ̀ tá fi ń sọ pé májẹ̀mú Jésù Kristi lọ́lọ́run fẹ́ kí gbogbo ìran ènìyàn kó wà lábẹ́ rẹ̀. A ò sí lábẹ́ májẹ̀mú láéláé àti gbogbo ìlànà ìsìn rẹ̀ tí a gbélé Mósè lọ́wọ́ kó gbé fún àwọn ọmọ Ísírẹ́lì. A ò sí lábẹ́ rẹ̀ nítorí pé Kristi kú gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí nítorí ẹ̀ṣẹ̀ wa. Òun sì la fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan pé kò ṣe ẹ̀ṣẹ̀ gbogbo aráyé pẹ̀lú. Ní tá à ń pè ní ìhìnrere nìyí. Ní tá à ń pè ní ìhìnrere gangan ni Kristi kú, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ṣé ìhìnrere náà ni à ń gbọ́ lónìí pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ, nítorí ẹ̀ṣẹ̀ mi, nítorí ẹ̀ṣẹ̀ gbogbo wa ni Kristi fi wá láti wá kú. Ó kú nítorí ẹ̀ṣẹ̀ gbogbo aráyé, a fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe ẹ̀ṣẹ̀ wa nìkan, ẹ̀ṣẹ̀ gbogbo aráyé la fi ṣe ètùtù fún. Bí Kristi ò bá kú, bá ò bá sìnkú rẹ̀, bí ò bá jíǹde kúrò ní òkú, ìgbàgbọ́ wa nínú rẹ̀ asán ni. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 19 ló fẹsẹ̀ wa múlẹ̀. A gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń ronú nípa òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi hàn wá. A pè wá nípa ìhìnrere náà. Báwo la ṣe pè wá? Gbogbo ìhìnrere náà pé Kristi kú, a sì kú rẹ̀, ó jíǹde níjọ́ kẹta. La fi pè gbogbo ìran ènìyàn sínú ìjọba Kristi, sínú ilé Ọlọ́run, sínú ọgbà Ọlọ́run, sí ìjọ ti Kristi. Ní tá a fi pè wá nìyí. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Tẹsalóníkà kejì orí 2. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Tẹsalóníkà kejì orí 2 ká gbọ́n tí Bíbélì sọ nípa ìpè tí a pè wá. Tẹsalóníkà kejì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 sí 14. Ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín, ará olùfẹ́, nípa ti Olúwa. Nítorí láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ti yàn yín sí ìgbàlà nínú ìsọdi mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́, èyí tí ó ti pè yín sí nípa ìhìnrere wa, kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristi Olúwa wa. A pè wá, a yàn wá sínú ìsọdi mímọ́ ti ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́ nípa ìhìnrere. Ìhìnrere la fi pè gbogbo ìran ènìyàn. Ìhìnrere pé Jésù kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta nítorí ẹ̀ṣẹ̀ wa. Tá a pè wá sí nìyí. Ìhìnrere la fi pè wá. Ìhìnrere yìí a ò fi ohun mìíràn pè wá bí kò ṣe ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ìhìnrere yìí pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ tí òun la fi pè gbogbo ìran ènìyàn. Eléyìí gbọ́dọ̀ yé wa. Bí ènìyàn bá ń wàásù mìíràn yàtọ̀ sí eléyìí,
kò dára tó. So bí Kristi ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ tó fi pe ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n sì gbàgbọ́, ìpè Ọlọ́run nìyí, ìpè kan tí a fi pe gbogbo ìran ènìyàn nìyí. A fi ìpè mìíràn pe ẹnikẹ́ni ju pé ìhìnrere lọ. Ẹnikẹ́ni tá a bá fẹ́ gbàlà tọ́lọ́run ṣe tán tó nílò ìgbàlà Ọlọ́run, a gbọ́dọ̀ pé ẹni náà nípa ìhìnrere Jésù Kristi, pé ó gbọ́dọ̀ gbàgbọ́ pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa tí gbogbo ènìyàn pẹ̀lú. Ẹ̀yin tẹ́ ń wò mí nílé tá ò tí ì gba Jésù Kristi Olúwa wa gbọ́, ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Òun dẹ̀ la fi ń pe gbogbo ìran ènìyàn sí ọ̀dọ̀ Ọlọ́run láti ní ìrètí ògo lọ́dọ̀ Jésù, lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa lọ́jọ́ náà tí ń ṣe ọjọ́ ìkẹyìn. Ẹ̀yin tẹ́ ń wo mi létà bá ti pè é nípa ìrere Jésù Kristi, tẹ́ ẹ̀ ti gba Ọlọ́run gbọ́, tẹ́ ẹ̀ ti gba òtítọ́ gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ sí ọ̀rọ̀ tá a tún gbé síwájú yín. Ìrere kan la fi ń pe gbogbo ìran ènìyàn sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìrere yìí níwé Róòmù, mo fẹ́ ká wo Bíbélì, Róòmù orí ìkíní ẹsẹ̀ 16 ló sọ fún wa pé ìhìnrere yìí ni Ọlọ́run fẹ́ fi gba gbogbo ìran ènìyàn là. Ẹgbọ́n tí Bíbélì sọ, Róòmù orí ìkíní ẹsẹ̀ 16 kẹgbọ́n tó Olúwa sọ. Ó ní nítorí èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. Ẹ wo ẹsẹ̀ 17 kí l'Olúwa wí. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Nínú ìhìnrere yìí ni Ọlọ́run, nínú ìhìnrere pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú ló sì jíǹde ní ìjọ́ kẹta, la fi gbogbo òdodo Ọlọ́run pamọ́ sí. Àwọn olóyìnbá sọ pé all the righteousness of God are therein, nínú ìhìnrere, in the gospel. Ó wà nínú ìhìnrere Kristi. Gbogbo tí Ọlọ́run fẹ́ kí gbogbo ìran ènìyàn mọ̀ nípa Ọlọ́run, nípa ìrònúpìwàdà, nípa ìgbàlà, nípa ìsọdọmọ, nípa àtúnbí, nípa ìrètí ògo, láti fi pamọ́ sínú ìhìnrere Jésù Kristi Olúwa wa. Èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Agbára Ọlọ́run ni ìhìnrere, ibi tọ́lọ́run fi agbára ìgbàlà rẹ̀, ìdáǹdè rẹ̀ pamọ́ sí nìyí, pé tí ẹnikẹ́ni bá gba Jésù Kristi Olúwa wa gbọ́ tó sì gba ìhìnrere rẹ̀ gbọ́, a ó gbà á là, tó dúró nínú ọ̀rọ̀ àti àṣẹ Kristi. Ìwọ tó ń gbọ́ mi lónìí, tó ń ronú ibo ni wọ́n rì sí, tó ń ronú pé ò ní ìrètí mọ́, ìrètí ń bẹ nínú Ọlọ́run, ìrètí ń bẹ nínú Kristi. Ọ̀ tó ń ronú pé ẹ̀ṣẹ̀ rẹ ti pọ̀ jù, pé sọ Ọlọ́run lè dáríjì ọ, bí Ọlọ́run lè dáríjì ọ. Ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe iyebíye, ó lè dáríjì ọ. A gbọ́dọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀. Ní ìtẹ̀síwájú, Ọlọ́run tún kì wá nílọ̀ ní ìwé Tẹsalóníkà kejì orí ìkíní ẹsẹ̀ 7 sí 9. Mo fẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run yìí. Tẹsalóníkà kejì orí ìkíní, nígbà tá a wo ẹsẹ̀ 7 sí 9, Ọlọ́run gbé ìkìlọ̀ kalẹ̀ ní ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Tẹsalóníkà kejì orí ìkíní ẹsẹ̀ 7 sí 9, ẹgbọ́n tọ́lọ́run sọ. Àti fún yín tí à ń pọ́n lójú, ìsinmi pẹ̀lú wà ní ìgbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì agbára rẹ̀, ẹni tí yóò san ẹ̀san fún àwọn tí kò mọ Ọlọ́run, tí wọn kò sì gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. Àwọn tí kò gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́ tá à ń sọ yìí, pé a sọ fún wa nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run pé wọ́n ó sọnù sínú ìyà ayérayé àìnípẹ̀kun, àìlópin. Nítorí níbẹ̀ ìyè Kristi lọ́lọ́run ti fi ìgbàlà Ọlọ́run sí. Ẹnikẹ́ni tí ò bá gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́,
yóò sọnù yóò sọnù láláìlópin, eternal loss. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé Jésù Kristi ń bọ̀ lẹ́lẹ́kejì pẹ̀lú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì agbára rẹ̀, ẹni yóò sọ ẹ̀san fún àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tí kò gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́, tí kò gbà pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹni tí ò bá gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́, a sọ fún wa pé yóò sọnù, ìsọnù náà yóò jẹ́ ayérayé. Kó lè yé wa dáadáa sí, ẹ wo tí ìwé Pétérù Kini orí ìkẹrin, kẹwo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 18, ẹgbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí tí ìgbà náà dé tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Ọlọ́run wá, bí ó bá tètè tí ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀, òpin àwọn tí kò mọ ìyìnrere Ọlọ́run yóò àti rí. Bí ó bá ṣe pé agbára káká ni a fi ń gba àwọn olódodo là, níbo làwọn aláìwà bí Ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yóò gbé yọjú sí. Ẹni tí ò bá gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì, a sọ fún wa pé kò ní dé ẹni ìgbàlà ní ìkẹyìn ọjọ́. Ìyìnrere yìí ẹyọ kan ni. Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta. Tá à ń pè ní ìyìnrere Kristi nìyí. A lówó, a dẹni gíga, pọ́ọ̀tù a máa kún fún ẹran ní gbogbo ìgbà, a máa bọ́ sínú ògo ìbùkún dénú ìbùkún. Social gospel, prosperity gospel is not the gospel of Christ. Kì í ṣe ìyìnrere Kristi. Ìyìnrere Kristi ni pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta. Tá à ń pè ní ìyìnrere ni. Ìyìnrere Ọlọ́run fẹ́ kí a gbàgbọ́, kí a sì dúró nínú rẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, ọ̀rọ̀ ìdánidúró náà, ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí wa, kó sì rán ìbùkún rẹ̀ sí wa, kó sì pa wá mọ́ tayọ ọjọ́ náà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ pè láti béèrè tàbí fún ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tí a ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì pa ẹ̀mí wa mọ́ títí di ọjọ́ mìíràn tá a tún fi rẹ̀ pàdé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.